Ẹ kú dédé wòyí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láti ilé-iṣẹ́ Koiki Media. Koiki Media bringing the world closer to your doorstep. Mo kí wa pé a káàbọ̀ sínú ọdún tuntun tí a bọ́ sí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. A ní ṣì jẹ́ bẹ́ẹ̀ la ní ṣì mu, a ní bá aláyé fọwọ́ sí. Mo kí wa káàbọ̀ sínú ọdún tuntun 2026. Ọdún yìí á sọ̀ wá sọ́mọ, a ní fojú sunkún ọmọ, a ní fojú sunkún ẹbí wa, a ní fojú sunkún ara wa torí wọ́n ní ìran àkàrà kì í sunkún ẹ̀kọ́, a ní fojú sunkún ara wa. Orí burúkú ó wá kéré ó tóbi kò wá ní jẹ́ tiwa, àríbá ti ṣe àárọ̀ náà gbégbà. Ẹlẹ́dàá wa kò ní gbẹ̀bọ̀dè. A ní pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Gẹ́gẹ́ bí láàrin 31st sí èní yìí wọ́n New Year, àrá sán ìjìjà, a dúpẹ́ pé kò gbé wa lọ. Ní Ondo State ní Ọ̀wọ̀, gbogbo wa náà la rí pé àwọn agbésùnmọ̀mí náà wọ́n lọ ṣàkọlù sí iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀. Ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn ètò wa tá à ń ṣe látìgbà tí December ti bẹ̀rẹ̀, à ń sọ fún wa wípé ẹ má yẹ ká sàsùnpara, ẹ má yẹ ká jẹran ọdún, ká gbàgbé ọpọlọ wa, ẹ má jẹ́ ká ṣe àṣejù, ẹ má jẹ́ ká ṣe àṣejù, ẹ má jẹ́ ká ṣì jẹ́, ẹ má jẹ́ ká ṣì mú débi pé ó máa kó bá wa. Tí wọ́n ará bíi tàwọn tó dé ló dé, tàwọn tó ń bọ̀ lọ́nà òun là lè sọ. Gbogbo olókè ọya lọ́rùn nílẹ̀ Haúsá, gbogbo àná la gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ náà lánàá náà. A tún gbọ́ pé Donald Trump ó tún ti lọ sí ìpínlẹ̀ Kaduna. Elédùmarè a túbọ̀ ràn wá lọ́wọ́, a ràn wọ́n lọ́wọ́, a lè ṣẹ́gun ọ̀tá rẹ́yìn òdì. Ìkọ̀sọ̀ ará bí yìí wọ́n fojoojúmọ́ peléke sí, wọ́n ti mọ̀ pé àwa Yorùbá tá bá ti ń ṣọdún a máa wá rárò fàájì ọdún yẹn lára bá kiri. A ní mójútó nǹkan tó yẹ ká mójútó. Àwọn nǹkan tó yẹ ká mójútó, ààbò ìlú, torí wípé àsìkò táwọn ojú lalákàn fi ń ṣọ́rí. Ẹ má yẹ ká dúró dè ìjọba nìkan, ìjọba ò lè dá ṣọ́ wa, àwa náà la máa ṣọ́ ara wa. Ẹ wọ̀ wọ́n agbébọn, wọ́n wọ aṣọ sójà. A rí àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan tí wọ́n takú wọn. Bẹ́ẹ̀ la tún gbọ́ ròyìn kan pé àwọn àáfàá kan wọ́n lọ múná sí ilé ìyá ọlọ́ṣun kan ní Kwara State. Ṣé yẹn ló kàn? Ṣé yẹn ló kàn? Àwọn tó ń pa yín nínú igbó tó lé wọn lókè ọdẹ, ẹ sọ̀rọ̀ nípa àwọn yẹn. Àwọn tó tún lọ protest ní governor office, àwọn ọmọ ọ̀ta wọ́n náà ṣe léṣe. Bàtà pé gómìnà náà ló rán wọn, tí gómìnà bá mọ̀ nípa, ó yẹ kó ní kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara kí wọ́n gbọ́ àwọn ènìyàn kan fìyà tó tọ́ jẹ wọ́n lábẹ́ òfin. Gbogbo ẹ̀tẹ́ lọ́nà ọ̀yá níyà náà kò sí àrídájú pé ìyẹn máa padà ní alẹ́. Nítorí pé ẹ̀ ń jẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ló ṣe kí wọ́n má lè béèrè fún ẹ̀tọ́ ẹ̀. Àwọn ọmọ tí wọ́n wà lóyìnbó wọ́n rẹ̀ yín ní iṣẹ́ dé tòun. Wọ́n rán ẹni iṣẹ́ wíkẹ́ lọ máa nà wọ́n ọ̀yá níyà. Ṣé ẹ jẹ́ ẹ̀kọ́ tó dáa? Ẹ jẹ́ bá a pín program, ẹ bá a love, ẹ bá a like ẹ̀. Lágbára Ọlọ́run, ojú tẹ fi ń wò wá kò ní fọ́. Ọwọ́ tẹ fi wá dé fóònù yín mú náà, ọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí. Orí burúkú àtòfẹ́ ni kò ní jẹ́ ti yín. Torí wípé ìlú yìí lójoojúmọ́ ọ̀hún rọ̀ wọ́n, ìròyìn ìbànújẹ́ ló ń ṣẹlẹ̀. A ti rí ní 31st kìíní, a ti rí èèyàn tó gbé kan jẹ nígbà tọ́rọ̀ ìlú yìí tó ti sú. Kọ́nà bá àfọ̀rún kẹ́ni tó gbé kan jẹ. Torí ẹ má torí pé ìlú yìí le kẹ́yìn náà wá gbé kan jẹ. Kẹ́ gbé kan jẹ kọ́ ni solution. Nǹkan tẹ́ ń gbé jẹ òun gangan kọ́ ni solution. Kò sí solution kankan ńbẹ̀. Èèyàn tó bá ti parẹ́ ẹ̀, ó ti parẹ́ ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ káwa gan kúkú wá gbáradì ká má bẹ̀rù ikú.
ká fèsì àwọn kan tó bẹ̀ ká gbòmìnira ilẹ̀ Yorùbá. Gbogbo mọ́tò onímọ́tò ọ̀kadà ọlọ́kadà gbogbo ẹ̀ lọ́jọ́ dànù. Wọ́n tún jí ọba gbé ní ìpínlẹ̀ Kwara náà. Wọ́n wá sọ wọn ọba dèkọ́ ẹ̀mí. Wọ́n sọ wọn ọba di jẹnẹrétọ̀ tó ń jí gbé. Gbọ́mọgbọ́mọ là ń gbọ́ tẹ́lẹ̀ nísìnyí gbàgbàgbà gbọ́ba. Gbé sẹ́nítọ̀ àti pírẹ́sidẹ́ǹtì gbé gọ́vnà ló dẹ̀ kú báyìí. Torí wípé gbàtọ́ tí ń gbé ọba ta lọ wàrà bí yóò wà lẹ́gbẹ̀ẹ́. Torí ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúàbí wa tó bá dénú ẹ̀ adódindi. Prógámù àkọ́kọ́ ta máa kọ́kọ́ ṣe lọ́dún yìí láti iléeṣẹ́ Koiki Media. Ọ̀gá wa Ọláyẹmí Koiki Media kélédùmarè kó bá lọ́rẹ̀ mí kábùú kó má ṣe yín. Gbogbo àwa ọdún ìwà ń ta ọ ẹ jẹ́ ká máa hùwà ojúlalákọ̀ fi ń ṣọ́rí. Ọ̀la weekend Saturday má tún jẹ́ ká má ṣe fàájì jù nípẹ́ máa lọ láṣẹ tẹ̀ máa sọ̀rọ̀ ayé dá láàbára àbẹ́ máa lọ fi tí ń kó bẹ́ẹ̀ lòmíì. Ẹ ṣe fàájì níwọ̀ntúnwọ̀nsì. Ẹ má jẹ́ ká ṣàṣejù. Bí wọ́n bá jẹun jù á bàjẹ́ bójú omi lè hàn mu náà jù á bàjà. Torí ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé ẹ jẹ́ ká rántí ọmọ ẹni tá à ń ṣe. Ká focus lórí ọ̀rọ̀ ilé ayé wa. Ibi tẹ́lẹ̀ dúró bá ti sọ pé a máa dé bẹ̀. Ẹ̀dá kò lè pa kádàrá rẹ̀ dáadáa. Ọwọ́ àgọ́ ló ń fà sẹ́yìn. Gbogbo ẹ̀yin náà torí ráìsì tẹ́lẹ̀ olóṣèlú tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹnu. Ẹ jẹ́ ká jára wa. Torí àwọn tí ìkan burúkú kan ìwọ̀n ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ò dẹ̀ ṣe Ọlọ́run. Kò sí hàn tó lè kàn kọ́lọ́ má jẹ́ ká burúkú ṣẹlẹ̀ sí wa. Torí ẹ̀ ọdún tuntun ta wà ọdún ayọ̀ ni. Ẹ jẹ́ ká múra síra wa báyẹn máa rí jẹ báyẹn máa rí mu táàní tọrọ owó táàní sì jẹ. Òun ni kẹjẹ́ ká dólé lórí. Lágbára Ọlọ́run ire owó ire ọmọ àìkúbálẹ̀ rà á jẹ́ tiwa. Àní ṣìnà bẹ́ẹ̀ àní ṣìjẹ àní ṣìmú àní báláyé fọwọ́tì. Ó ṣe máa jẹ́ nìyẹn lọ́la àwọn tó ní ilé ayé. Torí ẹ̀